onínúure ó sì níwà rẹ̀ bí wọ́n bẹ ní yàrá epo wọlé wá. mọ̀mọ́ ìṣòro ẹ̀yìn kùlé lọ́ọ́ bá wà dákun wọn bọ̀ ní gbàgede onígangan láyájọ́ ọjọ́ bí rẹ̀ ìgbà ọdún kan ni ó sì mọ̀ jẹ́. Olúfúnmiláyọ̀ ẹni rẹ̀ èèyàn yìí ó ṣe fọlọ́wọ́ ó ṣe fún tálíkà ó ṣe fàlejò ó ṣe fónílé. bí gàmbàrí bá wọlé Olúfúnmiláyọ̀ yóò sì bùtà kó tó mọ́ ọ lọ ọjọ́ bí rẹ̀ ló ní jẹ́ mo wá bá ọ̀dà sọdún yémi àgbàlagbà oyè ẹ̀kú ọdún lẹ́nìí ẹ̀sìn ikú àṣeyẹ orógbó ló ní ẹ̀ gbogbogbò yémi o obì ló ní ẹbí kú dẹ̀rùn eléyìí ò wá ní pímọdún fún yín lágbára ọlọ́run ọba olùkọ́ ọ̀rọ̀ ọlọ́run nìyá jẹ́ olùfàmì òróró yàn akíkanjú lẹ́nu iṣẹ́ Olúfúnmi kì í sọ̀lẹ̀ lẹ́bọ̀ tí ṣe náà ni ọ̀sìn ìmọ̀ọ́sẹ̀ ọ̀ọ́ni kò sì lò gba ayé rẹ̀ wá ní dojúrú lágbára ọlọ́run ọba ọkọ̀ ọdún ayọ̀ fún wa lónìí o Florence olùfàmì òróró yàn ọ̀ọ́ni sọdún bànújẹ́ bẹ́tí rẹ̀ bá wá ń já mọ́ mi kan ọmọ ní ń pe yeye àwọn ọlágójú náà ní ń wá kí ọ́ púpọ̀ kí n kì ọ́ kórí owó wọ́n ní ń kì ọ́ bí ológun ẹ̀rù wọ́n ní ń kì ọ́ bí ọlọ́gbọ̀n ọba àbàjá wọ́n ní ń kì ọ́ dé pàlọ́ àwọn bàbá tó bí ọlọ́mọ ọ̀pọ̀ ọdún Ondo nílé wọn wọlé àwọn bàbá tó bí ọlọ́mọ Ondo nìyẹn lẹ́yìn òní jájá mọ́ ọ̀jàjá làwọn pè yín ìrèmọ̀gún ni yóò ọmọ oró nírèé ìyá gbéra lẹ̀ ọ̀dì ìgbàrọ̀ láwùwọ̀ jájọ́ dọ́dẹ̀dẹ̀ bàbá tó bí ọlọ́mọ gangan mọ̀mọ́ ẹ̀kọ́ ọdún lónìí ire lójú owó rí ojú ẹ̀yìn wá ní ríbi lágbára ọlọ́run ọba ọmọ àdìgún onímẹ̀sẹ̀ àrò èròbìnrin aṣọ àrò olé ẹ̀rọ mọ̀sìn ọ̀rà àrò pupa nẹ̀jẹ̀nẹ̀jẹ̀ ọmọ alára káyọ̀gbé sí ìbùkún olù ọmọ àjọtẹ olóko gbọ̀sìn ẹ̀tọ́ rẹ ọmọ sí ògún tolí kórókóró ògélémòdù ọba àdè akọ́hàrè kókò ìwọ ọmọ lé ọmọ yẹyẹ lẹ́pọ̀ ọkọ̀ ọdún lónìí yóò olùfarasí lọ́hùn ní kí lọ́wọ́lọ́wọ́ fúnni mọ́sírègùn ní ń kí mọ̀mọ́ ẹ̀yìn ni wọ́n kì í wo kẹ́ni kankan Olúfúnmiláyọ̀ ní kí wo òun kó ló sì yàn mọ̀mọ́ iná bá mọ̀mọ́ ìtòrò mọ̀mọ́ ní ètè kẹ́ ẹ pẹ́ nílé ayé kẹ́ ẹ ráyé gbé ẹ mọ̀ ṣe ìpẹ́ ẹ̀yìn ò sì mọ̀ká èèyàn tó bá torí ẹ̀ jáwé ìwé àsùnkò ẹni bá torí ẹ̀ kò gèdè onígbà kó gbọ́ bí olùtìrí gbogbogbò Olúfúnmiláyọ̀ kó gbọ́ bí olùtìrí gbogbogbò kó gbọ́ bí àwọn àgbà kan tán fo ewu sóde ọ̀run jọ sí wọ́n gbọ́ títí òwú sí ìdókíní bó ti wá wù kó pẹ́ nílé ayé tó ọ̀ọ́nì gbọ́mọ̀gbìn ọlọ́run ò ní jọ gbọ́mọ̀ sí láéláé Olúfúnmi o ẹrù tábí amọ kì í tún wọn ò ní di wá bá ọ nílé iṣẹ́ rẹ̀ wá nípò olúkúmùsù ilé iṣẹ́ rẹ̀ ò ní jóná ọ̀nìrẹ̀lẹ̀ ọ̀sìn mọ̀gá ni òróró orí yóò ní gbẹ lọ́lá ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ti lọ kẹ́mọ́dé Olúfúnmiláyọ̀ onírànrìnrà ẹni tó bá lọ níbọ̀ lọ ní débálẹ̀ ọjọ́ ayé rẹ̀ wá ní dojúrú yóò dá fún ọ yóò rọ̀ ọlọ́run tọmọtọmọ ìgbà rẹ tí ń dùn yọ ọlọ́run ò ní jẹ́ rí ọ bú sẹ́kún mọ̀mọ́ mo lẹ́lẹ̀ mọ́ ṣe ìpẹ́ ẹ̀yìn ò sì mọ́ká àṣọdúnmọ́dún àwọ̀ àṣọdúnmọ́dún mọ̀mọ́ o àṣoṣùmọ́ṣù àwọ̀ àṣoṣùmọ́ṣù o bó bá tún di lámọ̀ọ́dún kárí ìwò bí ìran ni tẹ̀mí ò ní bá yín níbòjì kájọ ló lẹ́yìn pẹ́pẹ́pẹ́ ọmọ Ondo mo lọ́dọ̀ ní ò lẹ́yìn oníjàjà mọ́ ọjàjà láwọn mọ̀ pé èyí bó bá dọ̀la ẹ̀pọ̀ ọdún bẹ́tì yín bá ń já ẹ mọ́ mi kàn
àwọn náà ní mọ́ kì í nígbèjègbèjọ wọn lẹ́ni ìrẹ̀lẹ̀ jẹ́ wọ́n lẹ̀ nífẹ̀ẹ́ léyìí ṣàṣe mọ́ ọlọ́mọ òní jábọ̀ sọnù lọ́wọ́ yín ẹ̀yin gángan oníyọ̀ sọnù láàrin wa ẹ kú ọdún o. Àṣàkẹ́ ọlá lèmi jẹ́ abilọ́yàn ara àròdọ̀ o àbẹ̀rùn bó bá tún dà mọ́dún kí n tún rí yín dé bá ẹ ní jábọ̀ sọnù lọ́wọ́ àwa mọ́mọ́ ẹ kú àṣeyẹ àṣọdúnmọ́dún.